àṣírí onítọ̀ kí Muyideen náà sì sọ ẹni tó bá gbowó òun. Àgbàlá Gabriel nìkan náà dá kinní fún ni. Ilẹ̀ l'Àgbàlá Gabriel ń tà gbàrà tó bá ti gbéyàn wá gbọ́ ẹjẹ́ akọ́lé fún ẹjẹ́ àṣegbá fún kí Alájẹ wá búra lórí gbogbo tó ń lọ yìí. Wá ní ìyàwó kọ́ lọ́kàn ṣé báwọn náà wọ́n ń gbà wọn ìjọ́ òní wọ́n kọ́lé tán ìjọ́ òní wọ́n má Àgbàlá Gabriel wá ìjọ́ òní wọ́n sáré fi òrùka sí lọ́wọ́. Ẹ wo síra wọn náà. Mo máa ń bira mi léèrè pé ẹ dúró náà kí ló dé lọ́pọ̀ gbogbo àwọn èèyàn tẹ́ bá ti lọ kọ́kọ́ gbé ilé lẹ má kọ́kọ́ ronú àti kọ́lé fún wọn torí pé ẹ ní ilẹ̀ tẹ́ fẹ́ tà. Kó tó lè di pẹ́ ní ilé rèé o ìyàwó ẹ ti sáré tì sí ẹ̀yin náà lẹ́ sáré dá owó màálù ẹ̀yin náà lẹ́ ń so kinní mọ́lẹ̀. Ẹ wo bí di wéèbù ọmọkùnrin yẹn gbogbo eré tẹ̀ ń ṣe ọ̀rọ̀ tí ń sọ tẹ ẹni bá mọ èèyàn rídìí ẹ ń fi àwọn èèyàn talẹ̀ ní ẹ ń fi àwọn èèyàn ta ilẹ̀ ní. Yes. lórí Dígí Naija ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. Ẹ gbọ́ wìrìwìrì tí Muyideen yóò jẹ́ kẹ́ ẹ gbọ́ ìrírí ayé. A lè wà lójú kan náà torí pé íńtánẹ́ẹ̀tì ti gbé ẹ̀rọ owó gbà lọ́tún lọ́sì ká wá sọra wa dẹni tí ò ní níyì mọ́. Ọlọ́run ò ní gba ìyà ara yín ẹ̀yin ẹni Ọlọ́run tẹ́ so mọ́rọ̀ yìí ẹ sọ òdodo ọ̀rọ̀ ẹ dákun. Ẹ̀kẹ́ ló náà fẹ́ fi help yín Ọlọ́run ní help ẹ̀dá. Ẹ ti yó ẹ̀jẹ̀ ṣẹ́kù aṣọ yìí ń bẹ lára yín kò yẹ kán máa gbé yín síta. Ǹjẹ́ gbọ́ gbogbo ẹ̀yin olùṣọ́ ní mùsùlùmí lóníṣẹ̀ṣe ní kìrìsìtẹ́nì tẹ́ ẹ bá wà ní ọ̀rọ̀ ìtẹ̀sí tẹ̀ l'Àgbàlá Gabriel ẹ nífẹ̀ẹ́ nǹkan mìíràn máa yí sí fún yín. Àwa tá à ń sọ ti Muyideen ẹni bá gbowó lọ́wọ́ Muyideen ẹ gbé jáde síta ká tú náà àṣírí onítọ̀ kí Muyideen náà sì sọ ẹni tó bá gbowó òun. Àgbàlá Gabriel nìkan náà dá kinní fún ni. Ilẹ̀ l'Àgbàlá Gabriel ń tà gbàrà tó bá ti gbéyàn wá gbọ́ ẹjẹ́ akọ́lé fún ẹjẹ́ àṣegbá fún kí Alájẹ wá búra lórí gbogbo tó ń lọ yìí pé ṣó lè gbà lórí ọmọ rẹ̀ bẹ́ẹ̀ tàbí yẹn tàbí bí ẹ̀ ṣó lè gbà ṣé n ti ń sọ yẹn lórí òdodo ni. Arábìnrin ìdélé a lọ sí German embassy ipò oyún la gbé wọlé o gbogbo state tá a wà wọn láwọn ò rí ọmọ bọ̀tọ̀ ọmọbìnrin sì ní àjọjókòó nínú plane ni ọmọ ń ta mi ń pa ó ń ta èmi ń pa tí ó tún gbọ́wọ́ mi lé lórí. Kẹ́ ẹ wo bí ọmọbìnrin yẹn kò pè mí lóṣó kò pè mí lájẹ Yorùbá ni mí Yíbò ni gbogbo wọn náà kọ́ léèyàn abú àwa Yorùbá yìí náà nǹkan ṣé wà táwọn wù yìí gan ojú ti Yíbò tí wọ́n ń pààyàn lọ tí wọ́n ń gorí ara wọn lọ. Ìwà míì wà ojú ti ẹni tí ń pààyàn lọ gan pàpà. Ẹ jẹ́ ká ṣọ́ra ilẹ̀ ń yọ̀ lẹ́nu kan adélé ńjọ́ kẹta ẹ̀ lọ́jọ́ ọjọ́ ìní Wednesday lọ́dún náà ọmọbìnrin bá bímọ ó gba ìlú wọn lọ èmi gba Àbújá ló bá bímọ èmi lẹ́ni àkọ́kọ́ kódà ọkọ rẹ̀ kò sọ fún ọkọ sì wà ní Germany ọkọ sì wá dé station ìlú mi lèmi wà ìlú tibi tó wà ní plane wà adẹ.
táwọn ẹnìkan kíní ilé gun ẹ dákun kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ ẹ máa gbọ́ táwọn ẹnìkan sọ níbí ẹ máa gbọ́. ìpè aláìmoore ni Muyideen ẹ jọ ẹ rí nǹkan kan tí Àgbàlá Gabriel ṣe tí ò dáa. You are not talking of the psychological anguish, the trauma, the emotional distress, the pain tí Muyideen tó suffer. They care less about it, Afa. Ọlọ́run dákun wọ́n yẹ pẹ̀rẹ̀ wa. Àmín. Wọ́n dojú tì wá ní ayé, wọ́n dojú tì wá lọ́jọ́ ọ̀gbẹ́dẹ àkíọ́mọ́. Àmín. Ìdójú tì wọ́n ló tó. Láì sí amúrọ̀bà, láì sí ayákìlá, kí wọ́n dá ìlọ̀bálẹ̀ níwájú ìyàwó yẹn, kí wọ́n dẹ̀ máa fún ní ẹgbàá. Àwọn awíjà láìwé wọn ní ṣe bó ti apologize. Ó ti apologize. Ṣé apology so erase criminal liability? So all absolve yẹn from criminal liability. Tá a bá ní kí ìwà bàjẹ́ káwọn yẹn kàn máa ṣe ìwà bàjẹ́ kó kàn máa kọ́ kàn sọ pé torí tó ti apologize kò lè sí ìdájọ́ òdodo. Àwọn náà máa padà kó bá Gabriel wàhálà ó ti sọ ti ìwà apology tí ò sí sincere remorse nínú tó bá apologize kí ni dé tí ò fún lẹ́tọ̀ọ́ rẹ̀. Orí bàbá yìí pé. Tí ò jùyàwó rẹ̀ lọ́wọ́ lẹ̀ fún pé ṣé bí for better for worse ilẹ̀ máa ń parọ́ tara yín jẹ. Ṣé ẹ gbọ́ báyìí ọ̀kan lẹ́gbọ́n yẹn o ẹnìkan ló sọ̀rọ̀ yẹn o lórí péjì sista Yusuf Olúṣọlá Yusuf ẹ lọ wo fúùlù ojú àwọn ẹni tó ń sọ̀rọ̀ yìí níbẹ̀ ẹ tún gbọ́ mí o lórí ọ̀rọ̀ yìí náà ni Àgbàlá Gabriel àti Ìyálájé wọ́n kàn kígbe aleluya ni ẹ kàn kígbe pé kẹ́ ẹ fi sí péèjì yín ni alẹ́ mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ YouTube bẹ́ẹ̀ ni mi ò gba kọ́bọ̀ nínú monetization mi ò gbà kí ló jẹ́ kí ọ́díò mọ́ mi lára láti máa jù síta lórí pé bẹ́ẹ̀ bá gbódòdó ẹ̀ ní jí ó rìn ni but àwọn ẹni tán ń ṣiṣẹ́ lọ́wọ́ tán bá fi kinní ṣe tí wọ́n mọ̀ gbọ́ wìrìwìrì Àgbàlá Gabriel Muyideen ò tọrọ owó sẹ́ẹ̀mú tuntun sọ Muyideen kò tọrọ bárà bẹ́ẹ̀ dẹ̀ ni kò máa ṣí èrè lójú títì bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe nìkan tó ń yíra tó ń fàyàwọ́ ara àwọn ẹni tó ń fàyàwọ́ ò gbé wọn arábìnrin tán fún lóyún tọkọ rẹ̀ sá lọ tí ń ṣe gànràngànràn ò gbé wọn eléyìí ń tajà ni ọjà ló ń tà ó sì tún rẹ́ni bá a ṣe ó tún lọ sí bàbá Ìjẹ̀bú tí wọ́n jọ ń ta lótò àlólówó ló ń ta lótò nílùú èbó ṣé nítorí pé modernize tiwa mo bi yín léèrè ńláàrin fìyẹn fi pọ̀ ìrẹ́jẹ pọ̀ lórí tiwa ni
tó bá yẹ pé dìwé ìbọn ṣe ń ta lótò nílùú èbó náà ṣe ń gbé kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà ni most of people ó dolówó gan. tẹ́ ẹ bá tú di èmi làwọn Dangote ní Ọ̀tẹ́dọ́lá ní nǹkan ní ìṣe lótò tí wọ́n yàtọ̀ ni àwọn náà ń wí ní nǹkan ẹ wà àwọn yàwúyàwú ni ẹ wà àwọn olówó tí wọ́n lórúkọ lónìí ni gẹ́gẹ́ bí lótò náà la máa fi sí ẹgbẹ́yàn ta ìgbẹ́yàn ilẹ̀ lẹ kọ́kọ́ fi sí lẹ́yìn ìyẹn ẹ lóun lórí ìyàwó ẹ̀ fúnra ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ó ti ń bá kan sọ̀rọ̀ tẹ́lẹ̀ definitely kì í ṣe wèrè tẹ́ ẹ bá ti mọ̀ pé ó ní girlfriend tẹ́lẹ̀ kó tó di pẹ́ gbé kì í ṣe wèrè kì í sì ṣàfọ́fù gbé mu kò dẹ̀ kú rí ọpọlọ ẹ̀ pé ju ti gbogbo yín lọ pátápátá ọ̀rọ̀ sì dá ṣákíá lẹ́nu ẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run lára Muyideen ẹ fi Muyideen ṣòwò ni tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé Muyideen ò more ẹ yọ̀ǹda ẹ̀tọ́ ẹ̀ fún lẹ́tọ̀ọ́ ẹ̀ èyí ó ń fẹ́ yàwó ó lè ní máa ṣe báyẹn ẹ̀yin gan bàrà wò ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn pé ṣé ìyàwó ló kàn kò ṣe nífẹ̀ẹ́ yàwó ẹ̀yin tẹ́ ẹ níyàwó lé tẹ́ ẹ tún yálé ń ta tìyàwó oníyàwó lẹ̀ ń bá sùn ẹ̀mí ń bẹ lẹ́nu ẹ nílùú èbó yìí ò lè pààyàn wájú àwọn èèyàn ká mọ̀ gbọ́ fi ilẹ̀ ẹ̀ ó ń ṣe ẹlẹ́dẹ̀ẹ́ ni èsìsì wọ́n mọ̀ ìpààyàn poison ni tá bá fẹ́ ṣe yẹn tó bá ti pọ̀ jù wọ́n mọ̀ pé poison ló fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n bá jẹ́ yọ̀ọ̀kan ẹ̀ mọ̀ pé fílẹ̀ yóò máa lọ ẹlòmíì ò sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ wá ní ìyàwó kọ́ lọ́kàn ṣé báwọn náà wọ́n ń gbà wọn ìjọ òní wọ́n kọ́lé tán ìjọ òní wọ́n má Àgbàlá Gabriel wá ìjọ òní wọ́n sáré fi òrùka sí lọ́wọ́ ẹ wo síra wọn náà ẹ wá nìkan ní bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ló bá ṣe rí mi ló wá mú yẹn ẹ rí pó lè àlọ́ ọlọ́ṣà ní gbogbo yín gbogbo ẹnu ni mo fi sọ olè pátápátá ni a sì ti rójú yín nìyẹn a lè gba gbogbo tẹ́ ń bá ń sọ gbọ́ mọ́ adákẹ́tẹ́lẹ̀ à ń wò a fẹ́ sọ kankan lórí ọ̀rọ̀ yẹn mọ́ ìgbà wa rí i pé nǹkan náà fẹ́ wọ́ọ̀sì ìjọba wa ò kúrísẹ̀ a rí pé fẹ́ máa fi ọ̀rọ̀ yẹn rá ẹni tí ò mọ̀ wọ́ mẹsẹ̀ tí ò sì kan ẹ lè fòfìrì kẹ́ ẹ mú èmi gbà ọ̀rọ̀ tí mo sọ yìí ò dáa o lórí Àgbàlá ẹ tún wá ń fún Yàyà Gàmbà yìí ní pé ǹlẹ́ o ọmọ dáadáa ọmọ àfèpè bí lẹ fẹ́ sọmọ ọlọ́mọdá ọmọ àfèpè bí ṣé bí ó ta lọ yẹn ṣe tiẹ̀ ní ó ti apology ẹ má gbé ìyìn rọlẹ̀ lọ́wọ́ mọ́ ìkà náà ń pè yẹn èló lẹ fẹ́ fún Yàyà Gàmbà yìí èló náà fẹ́ gbé fún yín ní charity èló náà fẹ́ help yín lórí gbogbo tẹ́ ẹ bá fẹ́ òpin ẹ̀ 1 million ló bá tán kò lè jù bẹ́ẹ̀ lọ àwọn bọ́n ṣe ń jọ ń ṣe fúnra wọn ewo bá ṣì rí wọn ṣe ń tú ẹ tiẹ̀ fi yẹn rorí wò kẹ́ tiẹ̀ wá tẹ kẹ́ tiẹ̀ jókòó kẹ́ ṣe istisara lórí ntí tàbí kẹ́ jókòó kẹ́ tẹ fáyín tàbí kẹ́ jókòó kẹ́ gbé bíbélì pé àwọn ẹni yìí ń ṣoore àwọn ẹni wọ́n ń ṣoore fún ń báyìí ní ìṣẹ̀lẹ̀ sí wọn ẹ gbọ́ tóbìnrin kan tó sọ. ìjọba aráyé le wọn wá bá yín fúnràn lọ́wọ́ ni Muyideen ò wá bá yín fúnràn lọ́wọ́. kò wá o. Pastor Gabriel fúnra ara yín lẹ lọ gbé Muyideen níbi tó ti ń ta ọjà yẹn ẹ dẹ̀ gbé wípé ẹ fẹ́ ràn lọ́wọ́ ṣùgbọ́n àṣìṣe tẹ́ ẹ ṣe ni wípé Muyideen ò nílò ìrànlọ́wọ́ tẹ́ kọ́kọ́ fún un. Of course. ẹ ní charity bisikini yín tẹ́ ẹ ṣe tẹ́ fi ràn àwọn èèyàn lọ́wọ́ ara charity yín lẹ ti ní real estate. bó ẹ fẹ́ sọ fáwọn èèyàn pé ẹ ní real estate yín tẹ́ ẹ ṣe ni wípé ẹ fẹ́ kàn máa fi láti kẹ̀kẹ́ máa fi kẹ́ máa fáwọn èèyàn ní ilẹ̀ bó ẹ fún wọn free of charge now. ó ń ta ni.
ẹ ń gba owó yín, tẹ́ bá ti donate, ẹ ń yọ owó ti yín, owó olè ẹ ń yọ nínú ẹ̀. Bó àṣìṣe tẹ́ ṣe ní pé àwọn tẹ́ ń kọ́lé fún àwọn tẹ́ ń ràn lọ́wọ́, ẹ fi wọ́n sílẹ̀, ẹ fún wọn ní freedom wọn. Ẹ lọ gbé wọn, wọ́n wá fún ràn lọ́wọ́, ẹ fún wọn ní freedom sir. Nígbà tẹ́ ràn èèyàn lọ́wọ́, tẹ́ lọ gbé, tẹ́ ràn wọ́n lọ́wọ́, ẹ wo condition tí Muyideen wà. Of Ó course. nílò oríṣiríṣi nǹkan tó pọ̀ gan, ó nílò ìtúsílẹ̀. Yes. Mo máa ń bira mi léèrè pé ẹ dúró ná, kí ló dé tó gbogbo àwọn èèyàn tẹ́ bá ti lọ kọ́kọ́ gbé ilé lẹ má kọ́kọ́ ronú àti kọ́lé fún wọn, torí pé ẹ ní ilẹ̀ tẹ́ fẹ́ tà tí ò dẹ̀ jí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà bí àwọn èèyàn tó ń àwọn audience yìí, torí pé èyí fẹ́ ta ilẹ̀. Ìyá Alájẹ ṣó ń gbọ́ báyìí. Wọ́n máa ń gbé ilẹ̀ kó wọn wípé ilẹ̀ o ẹ fẹ́ kọ́lé fún wọn o, wọ́n donate ilẹ̀. Ẹ wá jẹ́ sọ bí tẹ́ ti ṣe àṣìṣe nípa ti Muyideen. Àṣìṣe àkọ́kọ́ ni pé ní kété tẹ́ gbé Muyideen wá sínú ọgbà yín, Muyideen ò nílò ilé. Wàláì. Ọ̀pọ̀ ìgbà la máa ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ọba tọ́lọ́run ò ní fún wa torí pé àti ní agbára tá a lè fi lò ó. Muyideen ò tí ì ní agbára tó lè fi di onílé lórí. Of course. Àṣìṣe àkọ́kọ́ nìyẹn. Nígbà tẹ́ wá ń pe jáde táwọn èèyàn dáwó tí wọ́n kọ́ ilé fún, ìṣẹ̀dá ọmọkùnrin yìí sọ fún yín wípé òun ò nílò tẹ́ fẹ́, ṣùgbọ́n torí pé yín ò sí nínú ẹ̀mí, inú ara lẹ wà. Yes. Kò yé yín. Kudos. Ẹni tí ò tí ì ní agbára láti di onílé lórí tẹ́ sọdún onílé lórí, ìyẹn ò tún wá tó yín. Ẹ tún wá ń pariwo wípé ìyàwó. Ṣé ẹ gbọ́ báyìí? Ìyẹn ò tó yín, ẹ wá ń pariwo ìyàwó kò tún tó yín, ẹ ń pariwo wípé ẹ̀yin o kò tún tó yín. Ẹ fẹ́ lè nìkan wá sanwó oko tí ó fi báyàwó sùn. Wọn ì tí ì sàn yẹn náà ló jẹ́ kẹ́kàn fi máa lọ rangabú ìyàwó sí nínú ilé. Ẹ mọ̀ pé gbogbo tí Muyideen ń sọ yẹn ń tẹ́ ẹ ṣe yẹn ó dìrọ̀ mọ́ gbogbo ẹ̀. Fẹ́yìn onílàákàyè là ń bá sọ̀rọ̀. Kò dìgbà bá dàgbà ká tó nílàákàyè. Ọmọ bíbí inú èèyàn gan nílàákàyè ju ẹlòmíì lọ. Kánṣu èèyàn, ṣe everything, ó dá ẹ̀sìn tó ń gbẹ̀ tí rí pé ẹ̀sìn tẹ́ bẹ́ẹ̀ ṣe gbé wọlé kẹ́ tó kọ́lé tán. Ṣọ́ọ̀ṣì yìí ní kì í ṣe pé ló fi bẹ́ẹ̀ ìwé ọ̀ngàn kò ká, bí Kùránì gan kò mọ́, à ń tẹ́fá gan kò mọ́. Ibẹ̀ yẹn lẹ́tì kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbẹ̀ tí pera yín lé ẹlẹ́mìí tàbí ẹni Ọlọ́run kan. Ẹ jẹ́ á ṣọ́ra lórí nẹ́ẹ̀tì. Ẹ jẹ́ ká ṣọ́ra àwọn ẹni Ọlọ́run ò pè tán ń pera wọn lẹ́ni Ọlọ́run. Àwọn ẹni tí wọn ò lè dálé wọn tún ṣe tí wọ́n ń gba ṣáríìtì fún yàn. Èyí ò lápá yóò lẹ́sẹ̀. Ẹ sì dáwódáwó wọ́n fi ń ra mọ́tò síra wọn sídìí ara wọn tó wá sẹlẹbírẹ́tì rẹ̀ lójú yẹn rí pé ẹ ti kú rí. Èèyàn ń kọ́lé, èèyàn ń gboyè, èèyàn ń gbé 1 million fún ẹnìkíní yóò tún gbé 2 million fẹ́nìkejì. Láì ṣiṣẹ́ láì ṣàbọ̀. Ẹ wá ń ṣe wá ń bú Nàìjíríà. Kò yẹ ká ẹ máa bú Nàìjíríà tọ̀. Kò yẹ ká ẹ máa sọ̀rọ̀ nípa wọn torí wọ́n ń wò yín gẹ́gẹ́ bíi pé ẹ sì ṣàkóbá fọ́pọ̀lọpọ̀. Pé ṣé báyìí la gò sí àgàgà ìran Yorùbá. Bẹ́ẹ̀nu ẹ̀ tó kọ́ Yorùbá gọ̀ sára lé rẹ̀ ṣó wá purọ́ ni. Ẹ gọ ẹ fẹnu họra. Ẹ jẹ́ ká rorí ara wa wò lórí ọ̀rọ̀ Muyideen. Ó sọ ṣé gbogbo tẹ́ ń sọ fún yìí só tó bẹ́ẹ̀ ni. Ẹni nǹkan lọ lé yín só tó bẹ́ẹ̀. Ẹ lọ wo fídíò àkọ́kọ́ náà. Ìyẹn gan ti tó ẹni kágbàlá Gabriel kó dájọ́ ìfúnra rẹ̀. Ìyá Alájẹ kóòtù ṣe bí adájọ́ ni ẹ dájọ́ tí ọ̀rọ̀ yìí fi bẹ̀rẹ̀ kó dá fúnra ẹ̀ kó wá a fẹ́ wò. Muyideen wà recharging acquitted ní any court. Ẹ wá fi ti yín rẹ́ gbogbo àpọ̀lọpọ̀, ẹ fi ti yín ba orúkọ ènìyàn jẹ́ tí ò dá sí tí ò ṣe kan.
nǹkan sọ tó sọ ẹ ráwọn ẹlòmíín lẹ̀ ẹ fi yí wọn lára rubbish. ìgbà tó wá àwọn àfáà tẹ́nísì àwọn ẹni tán lójú inú ẹ̀rí kan gbélé lórí èèyàn kan ló tún dàrẹ́ẹ̀tì wọn sí kì í ṣe pé láwọn náà kan lè lọ pé Muyideen mọ́ra àfáà mú Fọlọ́runṣọ́ tó ń wá tán wá kiri wọ́n pè é pé ó máa wọ́ ọmọkùnrin yẹn kiri ní nà káwọn náà tún gbé láti bí wọ́n ti sọlẹ̀ ẹni tó bá wù ní tó bá fún wọn lówó wọ́n fún wọn nù ẹni tí ò bá wù nọ́mbà fẹ́ ni kì í ṣe nọ́mbà túláàsì wọn ò mú yín dandan ẹ̀sìn kankan ò sí lára Muyideen orúkọ la kàn rí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ born again ni tó bá wà nù oníṣẹ̀ṣe kò sí tó kẹ́ anybody ó born again náà ni tó bá wà nù kìrìsìtẹ́nì kò sí tó kẹ́ anybody ó fẹ́ kó sàtìmọ́ Ọlọ́run lọ́kàn n tó bá gbàgbọ́ kó sàtìmọ́ lọ́kàn kó kúrò ń tajà ní àtúntún sọ ó bá dẹ̀ wà mọ́ṣáláṣí nìyẹn kó ti mọ Ọlọ́run lọ́kàn ṣá gbogbo ẹni tó wà mọ́ṣáláṣí ló nílé lórí ni àbí gbogbo ẹni wà nínú ṣọ́ọ̀ṣì ló nílé lórí ni ẹni wà nínú oníṣẹ̀ṣe gan kò í ṣe gbogbo wọn náà nílé lórí. ìwò tẹ́yìn wo Muyideen Àgbàlá Gabriel wípé dèdèrìn ni wèrè ni irọ́ tí ò bá tètè yára rẹ̀ ní bírèènì báyìí ẹ̀yin gan lẹ fẹ́ sọ di wèrè ẹ̀yin lẹ fẹ́ sọ di dèdèrìn ẹ̀yin gan lẹ fẹ́ pa á. tẹ́ ẹ̀ bá gbọ́ lónìí ẹ gbọ́nà Kristẹni lọmọbìnrin tó sọ̀rọ̀ yìí ò kì í ṣe mùsùlùmí o a rí oníṣẹ̀ṣe náà tó jáde tó sọ òdodo ọ̀rọ̀ yìí a máa ṣe bí gbogbo tẹ́ ẹ̀ ṣe yìí torí Ọlọ́run ni gbogbo tí mo kà á lẹ́ẹ̀lẹ́ẹ̀kan yẹn lórí ọ̀rẹ́ mi ọmọ jáde gbogbo ẹ̀ jáde ntóyìnbó lòun ò rí nìyẹn Ọlọ́run sì rí ó gbé jáde ìtọ́jú ló nídìí gbogbo ẹ̀ ló nídìí kó tó lè di pé ní ilé rèé o ìyàwó ẹ ti sáré tì sí ẹ̀yin náà lẹ sáré dá owó màálù ẹ̀yin náà lẹ ń so kinní mọ́lẹ̀ ẹ wo bí di wéèbù ọmọkùnrin yẹn gbogbo eré tẹ̀ ń ṣe ọ̀rọ̀ tí ń sọ tẹ ẹni bá mọ èèyàn rídì ẹ mọ̀ pé ara Muyideen ti ń sọ ọ̀rọ̀ jáde àwọn Àgbàlá Gabriel ni ò fura ọmọ spirit ti ń bá Muyideen káàkiri wà láìkàlà spirit tó ń ṣòfófó fún ni tí ò lè yanu sọ spirit ẹ ní agbára ẹni máa bí lulẹ̀ àáfàá wòlíì oníṣẹ̀ṣe tó bá máa bí lulẹ̀ yóò lọ sí ni èmi ni mo bá ń sọ bẹ́ẹ̀ abawita ìwé ẹ lọ máa gbowó fún Ọlọ́run ó jẹ owó kíni ilé tẹ́ kọ́ fún Muyideen èmi tí mò ń sọ̀rọ̀ ìwà láìkàláì láàrin ọ̀sẹ̀ kan tí n bá ní ká kọ́ gbogbo ẹ̀ ò lè ná mi ju 10 million lọ gbogbo bá ṣe gbé kalẹ̀ yẹn kò lè ná mi ju 10 million lọ ló bá tán ẹ ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ míì ń tẹ̀lé lòmíì torí kan lè bá a fún lówó kó fi ṣe kó fi gborúkọ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé lòmíì pé kó lè bá a ní ó nídìí nǹkan kan lọ́wọ́ ẹ̀ tó bá tiẹ̀ nídìí ìrànlọ́wọ́ mi bá mi sọ òdodo ọ̀rọ̀ má kàn mí kí ló dé tẹ́ẹ̀ní jẹ́ agbádùn ọ̀rọ̀ ló délẹ̀ ní ìsìn bó lẹ ṣe fẹ́ ṣe agbára yìí ò ká nǹkan tẹ́ ń tọwọ́ bọ̀ tẹ́ ń fà yìí o agbára yìí ò ká ibi Lizzy bá lè fàyè dé tẹ́ ẹ̀ bá mú ọkọ rẹ̀ kúrò lẹ́nu lórí ọ̀rọ̀ Muyideen ibi Lizzy bá máa fàyè dé wà láìkàláì agbára yìí ò ní ká ìyálájẹ lọ bá ẹ̀dọ̀fin inú ẹ lọ bá sọ̀rọ̀ gidi ẹ ti expose ara yín jù wípé n tẹ́ ń ṣe ò dáa ẹ ń fi àwọn èèyàn talẹ̀ ní ẹ ń fi àwọn èèyàn ta ilẹ̀ ní yes
ẹ dẹ̀ ń fi owó yòókù kọ́ ṣọ́ọ̀ṣì ó bá wá yá ẹ lẹ́yìn lẹ́ni ẹ̀ tó mọ̀ gba táìsì ojú ti là ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì mọ́sálásí ní ìwà láyé òdì sọ́mìlì fún nǹkan tẹ́ ń ṣe fún wa yìí ojú tì wá tójú ò bá tì yín náà ìgbà mélòó lẹ rí káwọn oníṣẹ̀ṣe kán máa ṣọ̀kánjọ́ ojú káàkiri báyìí ńgbà wo ó dìgbà mélòó lẹ rí káwọn oníṣẹ̀ṣe kán máa ṣọ̀kánjọ́ ẹ̀dáwó ẹ̀ṣẹ̀gbá o mùsùlùmí ni mí èèyàn níta lọ lọ́nà ṣe bí mùsùlùmí ni kó tó yí sóníṣẹ̀ṣe ìgbà mo dẹ̀ rí pé ibi tán lọ yẹn fẹ́ ṣe kinní kan mo padà lẹ́yìn àwọn tèmi mo bọ́ sẹ́yìn ọ̀tá lọ́lọ́ nínà ìgbà ó fẹ́ ṣàṣejù mo fà létí pé tó o bá kó sí ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni máa gbà ẹ́ lẹ̀ òun tọ́jà ó tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ̀nà Yàyà Gàmbàrí mo tún porúkọ rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ má jẹ́ kẹ́nìkan ó tí ọtí kùtì kan máa lọ́mọ dáadáa ni ọmọ àfẹ̀pẹ̀ bí ló fẹ́ gẹ̀ yẹn tó o bá dálẹ̀ lọ́tẹ̀ yìí wà láìtàláì ọ̀pọ̀lọpọ̀ tó ti yáfẹ́ rẹ̀ wọ́n gbẹ́jọ́ dìde ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó o ṣe ò tí ì kú lórí ẹ̀ àdẹ̀wí kan náà wá ń fariwo ta má pèrí anybody má pèrí Àgbàlá Gabriel àti Muyideen ṣùgbọ́n tó o bá dákọ̀ anybody kódà kó dákọ̀ babaláwo máa pẹ̀lú wọn tí nìkan dé ọ gidi.